bàbá fìkà fìkà sínú bàbá bàbá fìkà fìkà sínú bàbá. àtẹ ẹ̀mọ́ ibi tí Bobrisky ọjọ́ mélòó ló ti lò náà mọ̀mí sí mọ́mí àfìlẹ́kọ̀ sí ní o ọlọ́sàánú wa o wọ́n jẹ́ òṣòwò náà lágbo àlọ́ àgbo onígbò ní ìlú lórí ń kì mí lórí mi wú mo kówó jáde báyìí mo fẹ́ máa náà mo kàn rántí Bobrisky ní àwọn ibi tọ́rọ rẹ̀ gẹ́sẹ̀ ẹ̀kú kalẹ̀ ẹ̀kẹ̀lẹ́ bàbá Fika sínú oníròyìn àgbáyé yìí náà ní o òkè yẹn káàárọ̀ ẹ̀ka àṣẹ kúrò rẹ̀ gbogbo àsìkò tó bá báyé lọ́mọ báyé lára mi ní ọyẹ lọ sọ̀sìkáìbù ẹ tẹ̀tẹ̀ tútẹ̀ ẹ ṣé mo dúpẹ́ yọmọ yẹ yìí kò ní yẹ ẹ lẹ ẹ kọ́mẹ́ǹtì o ẹ ṣé o ìròyìn bẹ́ẹ̀ ọ bẹ́ẹ̀ Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti sọ fún ilé ẹjọ́ ó lẹ́jọ́ tí Sunday Ìgbòho ṣà owó bàbá dámì tó pé òun ó ní wọ́n dànù Ìgbòho lọ́wọ́ gba mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500 million lọ́wọ́ Gani ní Gani ní mọ̀ gbà ó gbà 500 million kí ni wọ́n jọ sọ ẹ̀gọ́ ẹ̀kẹ̀lẹ́ ilé ẹjọ́ tún sọ̀rọ̀ nípa arákùnrin kan Monday John ẹni ọdún 54 ó wá fẹ́ ṣe tìpátìkúùkù pẹ̀lú ọmọ kékeré ilé ẹjọ́ bá bí Monday ní ọjọ́ Monday náà wọ́n gbé wá ilé ẹjọ́ ọjọ́ rẹ̀ ni ọjẹ̀bí àbọ̀ jẹ̀bí Monday bá rí olúwa mi òun jẹ̀bí olúwa mi ní mọ́wọ́rì lọ́mọ fáìnì rẹ̀wọ̀n fún ìdí ọdún 14 ẹrù pọ̀ 54 to 14 yé túkàjá o ọlọ́sàánú o yes ìròyìn mẹ́ta gbọ́ lọ́dọ̀ bàbá Fika sínú oníròyìn àgbáyé níròyìn níbi tí olùkọ́ ti jẹ ìyà bàbá ọmọ tó fọmọ sí sùkúù ó lọ bá olùkọ́ tíṣà olùkọ́ sì gbé ọmọ oṣù 3 lọ́wọ́ tí ń tọ́jú ọkàn fún lára gbàdúrà gbáyà ó ní ẹsikísà kìlódé gbáyà yé ọ̀daràn o ọ̀pọ̀ tó fún ibo ló ti ṣẹlẹ̀ ẹ gbọ́. àwọn ọmọ tó pa á lẹ́sìn ọmọ ilé ẹ̀kọ́ fásitì lọ́yọ̀ọ́ Àjàyí Crowther wọ́n ti mú àwọn 25 wọ́n ti fojú wọn balẹ̀ ẹjọ́ bóyá ni wọ́n ṣe ṣe ẹ gbọ́ kiri ẹlẹ́kùnrẹ́rẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ wọn àtàwọn ìjọba wọ́n tẹ̀síwájú nínú ìfọ̀rọ̀wérọ̀ o àrèjé tí yóò di sí ẹ kú kalẹ̀. bàbá Fika fìkà sínú bàbá bàbá Fika fìkà sínú bàbá. ìròyìn náà rè lẹ́kùnrẹ́rẹ́ o ibà Gani Adams mo fi ròyìn o Adams ìlọsọ̀rọ̀ ó ní kí ilé ẹjọ́ tó wà ní Ìbàdàn ilé ẹjọ́ gíga eléyìí tó mú ẹjọ́ tí Sunday Ìgbòho gbé ẹjọ́ ọ̀hún lọ sọ́dọ̀ ẹ̀ wípé òun ó gba mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 million naira ó ní kẹ́dẹ̀ẹ́jọ́ yẹn nù tíkẹ́tíkẹ́ kẹ́dẹ̀ẹ́nù àtọwọ́ tí Sunday Ìgbòho owó bàbá dámì tó lóun pé Gani Adams fẹ́ gbàgbé ìlú oṣù kọkànlá ọdún 2021 ni wọ́n ti jọ bára wọn falà kàdí Gani kí ló dé ó sọ̀rọ̀ burúkú sí mi ọ̀rọ̀ tí ọ̀dà alẹ́ sọ yẹn ibà wọ́n ní wọ́n ti bára wọn fà lábẹ́lé kó tó rí pọ̀rọ̀ ní ọ̀rọ̀ ilé ẹjọ́ o nígbà tí wọ́n máa sọ̀rọ̀ Olúwọlé Kẹ́hìndé ẹni tí ń ṣe agbẹjọ́rò fún Gani Adams ó wá sọ̀rọ̀ ó ní gbogbo ẹgbẹ́ eléyìí tí Sunday Ìgbòho ṣà eléyìí tó pè yẹ ó lẹ́jọ́ yọ̀ lẹ́sẹ̀ lẹ́ ẹ dànù tíkẹ́tíkẹ́ ó ní owó tó ń béèrè ẹ wọ́gi lé ó ní bó ṣe ní òun ti ọ̀rọ̀ burúkú ni Gani Adams sọ tí fídíò rẹ̀ ọ́díò rẹ̀ sọ jáde sórí YouTube wọ́n bá ṣe lànà jẹ́kẹ́tì yóò di sí i
ọjọ́ burúkú èṣù gbomi mu lọ́jọ́ 24 oṣù karùn-ún ọdún tá a wà yìí o níbi táwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Àjàyí Crowther University tí wọ́n ti nìkan nínú àwọn èèyàn wọn pa. Alex wọn lálẹ́sì jí fóònù Alex ojú fóònù àbójú fóònù ó lóun ò jí. Alex wà ojú fóònù wà wọn nígbà wọn wà ní wọn ṣàkà mọ́ Alex lọ́wọ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o wọ́n wá bẹ̀rẹ̀ lùlù tá à ń sọ yìí. wọ́n nà dáàyè kan tí wọ́n bá nà ká sókè Alex ka mélòó rè ó lè ní 1 million ní ìka rẹ̀ pé 1 million. wọ́n nà wọ́n fá orí rẹ̀ ọmọ yẹn padà ṣaláìsí. wọ́n ti wá kó àwọn ọmọ 25 ilé ẹ̀kọ́ yẹn ló sọ bẹ́ẹ̀. wọ́n ti kó wọn lọ ságọ́ ọlọ́pàá látàgọ́ ọlọ́pàá wọ́n délé ẹjọ́ o níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò k'Ẹlẹ́dùmarè kò máa ṣọ́ wa ni o mẹ́jà ṣìṣe o àwọn ọmọ wo ò ní kú o. agbára Ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn ibi tọ́rọ̀ ẹ̀ bá dé dúró a máa sọ fún yín. nílùú Àbújá òbí ni tíṣà ní Ṣèkínà Adédèjì òbí ni Muhammed Jimeta ó ṣẹlẹ̀ o. Ṣèkínà Adédèjì tíṣà tí ń kọ́ mi nílé ẹ̀kọ́ Heshis Nursery and Primary School tó wà ní area 2 Gàrìkì nílùú Àbújá. wọ́n lọ ń bọ́ máa wí ó ń bá Kàrímọ́ Jimeta wí ìkan lára àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́. gbogbo wọn wọ́n da sùkúrù wọ́n ṣe gbúrúgbúrú náà ní go and sit down wọ́n ò sit down. ìlọ́ba mú rúlà ìlọ́ba fi kọ́ wọn ní ẹsẹ̀ ó yá gbogbo yín. wọ́n lè ní Kàrímọ́ bá bẹ̀rẹ̀ sí bú tíṣà rẹ̀. ìyá ẹ̀ Dòwáńkà àbẹ̀kẹ́ ló pè ìyá ẹ̀ nínú bá ní àbí ṣé wọ́n dédé dò lórí ẹni lọ́ba lọ́ba ọba náà ń gbọ́ ìyá ni bàbá rẹ̀ wá Muhammed Jimeta. Ṣèkínà Adédèjì ó gbọ́mọ oṣù 3 lọ́wọ́ nígbà tó Jimeta dé ó kọ́ fún un nígbàjú gbà 3. ó gbọ́mọ oṣù 3 lọ́wọ́ ó gbàgbàjú 3 nígbà tí ń fún tó ń wẹ̀rẹ̀ bàràbà ó nígbà kan sí ọjọ́ gbàjú 4. ẹni tó rí ilé ìwé yẹn nìyẹn ṣìṣì ó ti bínú ó ní ìwà burúkú ìwà tí ọ̀dà ìwà ìranù ìwà èrí onírú ìwà yẹn ṣé kí ni wọ́n fẹ́ kọ́ ọmọ tí wọ́n ní kí bàbá rẹ̀ tó ń fọ́ títà létí. ọ̀rọ̀ yẹn lágbára gan o ẹ̀yin òbí ẹ má mọ tẹ́ máa ṣe o níwájú àwọn ọmọ yín. olùkọ́ni níbẹ̀ ó bínú tán ẹ̀tọ́ níléèwé ó bínú tán. wọ́n ti ní wọn máa kúrò sùkú pé ajẹ́ wípé ilá ti ga ju onírè lọ nìyẹn o wọn ò lè kọ́ Kàrímọ́ mọ́ kí bàbá rẹ̀ Muhammed Jimeta kí wọ́n jọ máa kọ́ra wọn nílé. ádámà ẹ̀kọ́ ni o ádámà ẹ̀kọ́ ni ẹni bá bínú tíṣà ádámà ẹ̀kọ́ ni. ìròyìn eléyìí ní kìlọ̀ fún gbogbo ọkùnrin pé tí ara rẹ̀ bá ń gbọ́ jẹ́ kọ́pọlọ rẹ̀ bá ìsàlẹ̀ sọ̀rọ̀ o. pọ́pọlọ bá ti bá sàlẹ̀ sọ̀rọ̀ sísàlẹ̀ dúró bí ọ̀pọ̀ òṣòro. ọlọ́mọjọ jẹ́pọ̀lọ́ máa jẹ̀wà lẹ́wọ̀n ni o. onídàájọ́ Ràmẹ́nì Òṣòdì ó ti rí kí arákùnrin kan Monday Jọ́ọ̀nù kó máa lọ sínú ẹ̀wọ̀n o. wọ́n ní kí ló dé wọ́n ní ọmọ ọdún 13 ọmọbìnrin ọmọ ọdún 13 kò tí ì ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ o ẹ̀gbọ́n mi o. ó wá fi tìfàtì kúkù ó ń lo ìka ẹ̀mí ọmọ tí wọ́n mọ́ àmọ́ tí ó fi kà sí lára ọmọ ìka oníkadé wọ́n ní ká nílò ìlọmọ kẹgbàjarè wípé ọdún 2020 nìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n wá jọ ń fà
wọ́n fàdásìkò yìí lánàá wọ́n gbé ìdájọ́ kalẹ̀ níwájú onídàájọ́ Òṣòdì o nígbà wọ́n béèrè lọ́wọ́ Mẹ́ndẹ́jọ́rìn ọ̀jẹ̀bí àbọ̀jẹ̀bí ọlọ́jẹ̀bí wọ́n ní kó lọ rèé ro ọdún 14 pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n sórí bí ara rẹ̀ bá ti ń ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tó lè rìn dáadáa mọ́tò wáńgẹ̀dì sẹ́yìn àbọ̀ǹdàgbàdàbò wá béèrè lọ́wọ́ ọpọlọ rẹ̀ wípé nínú kó lọ ọdún 14 àbí kára rẹ̀ ó tètè wálẹ̀ mú kàn bẹ́ẹ̀ o. ìròyìn tó kù yìí ìròyìn tó lágbára ni o ó ní ìyún ogún ọdún àmọ́ ìgbóni lọ fàìfàì àwọn dúkìá tó jẹ́ ti gómìnà báńkì àpapọ̀ tẹ́lẹ̀ Godswill Emefiele àwọn dúkìá kan tó lé ní 11 bílíọ̀nù náírà tó lé wọ́n ní kó di tìjọba o wọ́n ní di tìjọba wọ́n nítorí wípé gbogbo owó tí wọ́n fi rà owó tí wọ́n fi ní dúkìá ilẹ̀ yẹn owó èrú ni owó òjé marina fọ́gùsílẹ̀ fẹsẹ̀ gógó kébẹ̀ má ṣẹ̀gẹ̀ wọ́n ní dìní yẹn o pé owó yẹn kìí ṣowó gidi nígbà tí yọọ máa sọ̀rọ̀ onídàájọ́ Chukwudekwu àmọ́bìnú òun wà látàkàlẹ̀ ilẹ̀ Yíbò ni ó ní ìwọ àwọn dúkìá tó olóòkójọ yìí sọ́wọ́ ògùn rẹ ni olúwa mi oníkàwọlẹ̀ ẹ máa kà wọ́n 1 2 3 ọ̀pọ̀ nígbà wọn ṣe pọ̀ ó lé nílẹ̀ fún bílíọ̀nù wọn ni kó de tìjọba o ó nìkan kọ́ o ẹni tó gbépo lájà kò dàbí ẹni ó gbà lẹ̀ wọ́n dákọ̀ àwọn èèyàn 3 kan tó jẹ́ wípé wọ́n jọ ń lẹ̀dí àpò pọ̀ ṣiṣẹ́ nígbà tó jẹ́ gómìnà báńkì àpapọ̀ ẹ máa gbọ́ ọkọ wọn o. Mákindé Olúbùnmi Ọbáyẹmí Tẹ́bẹ̀ àtàkọ́mọláfẹ́ Adébáyọ̀ wọ́n láwọn 3 wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ wọ́n mọ kó dọ́là kó jáde lọ wọ́n tọrọ ilẹ̀ kú o bọ́ bá ṣe ń lọ ẹ máa gbọ́ kí á fún yín ṣe dọ́sẹ̀rẹ̀ lágbàáyé ẹja sọdọ̀là ẹ ṣe àwa náà fẹ́ lọ rìláṣì kéèyàn bu ọkà díẹ̀ jẹ kí wọ́n tẹ̀ lórí kí wọ́n bu ọyọ́ sínú rẹ̀ ẹ wà bẹ́ẹ̀ sínú fàìfàì ẹ dẹ̀